wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn náà ni wọ́n ní wọ́n ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ báyìí nínú eléyìí tí Mr and Mrs Alamu ẹmọ principal tí wọ́n jí gbé àtọkọ ẹ̀ àwọn náà wà lára àwọn panel yẹn tí wọ́n máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé wípé wọ́n fẹ́ set àwọn ìgbìmọ̀ kan láti tọpinpin àwọn wo gan ló wà nídìí ìṣẹ̀lẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n ní gómìnà òun máa tọpinpin o eléni ó dẹ̀ ti gbé àwọn ìgbìmọ̀ yẹn kalẹ̀ nínú eléyìí tó jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ìtọpinpin gómìnà ní ó di dandan kí àwọn ó tọpinpin ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn òun máa tọpinpin. Bákan náà pírẹsidẹ́ǹtì náà ti wá sọ̀rọ̀ ìròyìn sọ pé Tinubu sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ oríire lákàtà àwọn ajínigbé ẹ wá gbọ́ nǹkan tí Tinubu sọ. Fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n kó wọgbó lọ l'Ógbómọ̀ṣọ́ nínú oṣù karùn-ún tí wọ́n gba ìtúsílẹ̀ ìròyìn jáde ìròyìn náà sọ wípé ààrẹ Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní wọ́n ti ṣàlàyé pé ìjọba òun ó kọ̀ láti sanwó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé náà fún àwọn ìdí kan. Ní ọjọ́ Àlàmísì ọjọ́bọ̀ Thursday yìí ni Tinubu ṣàlàyé náà fún àwọn ọba aláyé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ ṣàbẹ̀wò sí nílùú Àbújá láti kí i fún àṣeyọrí náà. Níbẹ̀ ni ààrẹ Tinubu ti sọ pé kàkà kíjọba òun kó dúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé àwọn ẹbí wọn làwọn fi òfin ṣìnkún táwọn fi mú o. Ìròyìn sọ pé kókó ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Tinubu tó sọ lórí ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ oríire bí Tinubu ṣe ń sọ tiẹ̀ ní Àbújá ní ọjọ́ Àlàmísì gómìnà Ṣèyí Mákindé gbé ìgbìmọ̀ tiẹ̀ kalẹ̀ ní òní ọjọ́ Jímọ̀. Nínú àlàyé tí ààrẹ Tinubu tó lò ó ní ọ̀nà tí àwọn ajínigbé náà ó ní bó ṣe ń béèrè owó àti ìtúsílẹ̀ àwọn ikọ̀ wọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n kí wọ́n tó lè tú àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tó wà ní ìgbèkùn wọn sílẹ̀. Tinubu ní ṣùgbọ́n ìjọba òun kọ̀ jálẹ̀ láti ṣe nǹkan tí wọ́n fẹ́ o. Ààrẹ Tinubu sọ pé kàkà bẹ́ẹ̀ ọgbọ́n inú àti òye ológun òun ló mú àṣeyọrí náà wá tí àwọn tó wà ní ìgbèkùn tí wọ́n fi gba ìyọ̀ǹda lẹ́yìn ọjọ́ 66. A sọ fún wọn pé a kò gbà a ò ní bá àwọn ọ̀daràn dúnàdúrà wọ́n pa èèyàn àwa náà sì ti ṣetán láti bá àwọn ẹbí wọn fà á délẹ̀ àti àwọn èèyàn agbègbè wọn ibì kan làwọn náà dàgbà sí àsìkò tí wọ́n sì wà yìí gbogbo wọn náà làwọn náà lọ bá. Èrò tèmi ni pé àṣeyọrí náà táwọn ṣe yẹn àṣeyọrí pẹ̀lú àtìlẹ́yìn àti àdúrà àwọn lọ́balọ́ba àti gbogbo aráàlú òun ló gbà. Ẹ wá jẹ́ ká wo bí Tinubu ṣe bá àwọn ọba lọ́balọ́ba láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ kí pé ó ṣe wọn jọ́ o àti bí Ṣèyí Mákindé náà ṣe kọ̀ jálẹ̀ pé dandan ìgbìmọ̀ gbọ́dọ̀ wà láti ṣèwádìí bí ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe lọ. Ṣèyí Mákindé ní òun mọ̀ pé àwọn kan ni wọ́n wà ń bẹ̀ ó dẹ̀ di dandan kóun gbé ìgbìmọ̀ kalẹ̀ ó ti gbé ìgbìmọ̀ yẹn kalẹ̀ báyìí àmọ́ nǹkan táwọn èèyàn ń sọ ni pé ìgbìmọ̀ tó wá gbé kalẹ̀ yìí ọ̀nà wo ni òfin ní dàbí tàsìkò EndSARS nígbà tí gómìnà Babájídé Sanwó-Olú náà gbé ìgbìmọ̀ kalẹ̀ tó jẹ́ pé a kàn gbọ́ pé wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ ní nígbà tó yá àpadà gbọ́n kankan mọ́. Ṣé kò ṣe pé àwọn ìgbìmọ̀ yẹn tó bá di pé ẹ dáàrin méjì iwájú ò ní ṣe lọ ẹ̀yìn ò ní ṣe padà sí mọ́ báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀. Ó dàbí ìròyìn alákọ̀ọ́kọ́ tó àkójọpọ̀ àwọn ìròyìn tó jẹ́ pé kò ṣe má gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń kí principal ipe kí wọ́n kú oríire o. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ ṣe ríròyìn eléyìí náà ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn ti ń retí ẹ̀ tí wọ́n sì ti fẹ́ gbọ́. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìlú Ìpara nípínlẹ̀ Ògùn. Ìròyìn míì jáde níbi tó ti sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn jàǹdùkú agbébọn tí wọ́n jí gbé nílé ìgbé wọn
nílùú Ìparà nípínlẹ̀ Ògùn lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí ó ń lọ bí ọjọ́ méjì sẹ́yìn. Wọ́n ní ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí wọ́n ló ṣàlàyé nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta wípé àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò míì láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé náà. DSP Babáṣèyí ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní wọ́n yóò lo gbogbo agbára wọn láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà wọ́n gba òmìnira ìyẹn nínú ìjínigbé tàwọn akẹ́kọ̀ọ́ míì nípínlẹ̀ Ògùn òun lélẹ̀ tí ẹ tó gbọ́ yẹn o làwọn yẹn bá ń ṣe ládùúgbà pé àfikún lọ́ọ́ má ṣàánú wa. Bákan náà ni ó tún sọ pé gbogbo àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà níléeṣẹ́ ọlọ́pàá yóò fi ọwọ́ òfin mú lẹ́yọ kọ̀ọ̀kan. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti wá rọ àwọn òbí akẹ́kọ̀ọ́ àtàwọn olùgbé tó wà nílùú Ìparà pé kí wọ́n má fòyà torí pé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wọ́n ń bẹ lórí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Babátúndé ó tún rọ aráàlú pé kí wọ́n yé gbé òfin tí ò nítumọ̀ kalẹ̀ lọ́wọ́ ara wọn. Bákan náà ló ní pé kán ṣọ́ra fún ìròyìn òfegè ìyẹn fake news èyí tó jẹ́ pé ó lè ṣe àkóbá fún ìwádìí eléyìí tí ọlọ́pàá tí wọ́n ń ṣe lọ́wọ́. Ó wá rọ àwọn aráàlú láti kàn sí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò nígbàkúgbà tí wọ́n bá rí ẹnikẹ́ni tàbí nǹkan kí nǹkan tó mú ìfura dání lápá ọ̀dọ̀ wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ó wá rọ àwọn aráàlú pé kán pe àwọn sórí àwọn nọ́mbà pàjáwìrì wọ̀nyí 08000009111 àti 09164859299 àti 09154293464 tí wọ́n bá rí ohunkóhun tó rú wọn lójú nọ́mbà tí wọ́n ní kán máa pè nìyẹn àbẹ̀yẹn. tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò tàbí kí n sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ẹ rí i pé mo sọ kinní kan fún yín pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òun náà ni ó jáde. Lára ọ̀rọ̀ míì tí ó tún jáde òun ní ìròyìn kan tó jáde tó sọ pé àwọn èèyàn kan tún wà ó tó jẹ́ pé ọwọ́ tó tẹ̀ tí àwọn àjọ DSS tó ti gbé lọ ilé ẹjọ́ lórí kí náà ni lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí náà ni. Ó wá fẹ́ dàbí pé ìyẹn 20 ọdún òun lọ̀rọ̀ ìjínigbé Ògbómọ̀ṣọ́ yìí. Ìròyìn míì tó jáde tó sọ pé àwọn DSS wọ́n fi ojú afurasí 5 míì tún balẹ̀ ẹjọ́ lórí ìjínigbé tó wáyé lọ́yọ̀ọ́. Ìròyìn ní ọjọ́ Wednesday tó kọjá yìí níléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀ka ti DSS pé wọ́n fi ojú afurasí 5 míì tọ́wọ́ tẹ̀ lórí ìkọlù ìjínigbé tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́. Mahmood Mohammed tí wọ́n tún pè ní Abubakar àti Abbas Mukhtar, Abubakar Abbas tí wọ́n tún pè ní Isa Adam àti Malam Mahmuda all Nigeria, Abdulrasaq Umar tí wọ́n tún pè ní Abu Khalifa. Wọ́n ní àwọn náà wọ́n tún ọwọ́ tó tẹ òun náà. Yunusa Musa tí wọ́n tún pè ní Abu Yunusa bin Musa àti Samsu Adamu Sani tí òun náà tún jẹ́ Abu Itisar. Àwọn ní DSS fojú wọn ba ilé ẹjọ́ gíga nílùú Àbújá. Àwọn 5 yìí ní DSS sọ pé àwọn fura sí wọn pé àwọn náà wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Jama'atu Ansarul Muslimina fi Biladi Sudan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ansaru tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níjọba ìbílẹ̀ Oríire ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wáyé. Ní àsìkò tí ìjínigbé ọ̀hún tí ó ń lọ la gbọ́ pé wọ́n pa àwọn olùkọ́ 2 dànù tí wọ́n sì fi wọ́n pa àròkò ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn 6 la gbọ́ pé ńgbà tí wọ́n bi wọ́n léèrè níwájú ilé ẹjọ́ gbogbo wọn sọ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú gbígbé ìbọn ìgbìmọ̀ papọ̀, gbígbé sùmọ̀mí tó fi mọ́ ṣíṣe agbátẹrù ìwà ìgbésùmọ̀mí àti gbígba àwọn ìròyìn. Ẹ̀sùn náà wà nílé ẹjọ́ báyìí nílé ẹjọ́ ìjọba àpapọ̀ tí wọ́n pè ní Mahmood àti Abbas. Wọ́n ní wọ́n pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ agbésùmọ̀mí ti Ansaru láti jí àwọn èèyàn gbé kí wọ́n sì máa pa wọ́n káàkiri Nàìjíríà bí wọ́n bá ti rí wọn mú tán. Ìgbà náà ni ọ̀rọ̀ ṣèwà máa ń jáde síta. Wọ́n ní èròǹgbà wọn láti jẹ́ kí ìjọba kó ṣe nǹkan tí wọ́n fẹ́ òun ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ káàkiri. Lára nǹkan tí wọ́n sì tún sọ sínú ìwé ẹ̀sùn tí wọ́n fi gbé wọn ni wípé ìwọ
láwọn àsìkò kan láàrin ọdún 2025 àti 26 láyìíká ilé ẹjọ́ yìí wọ́n pàṣẹ fún àwọn ológun abẹ́rẹ́ eré tí ẹgbẹ́ agbésùmọ̀mí Jama'atu Ansarul Muslimina fi Biladi Sudan Ansaru wípé bí ìjọba tí wọ́n bá ti rọ́wọ́ tó yín kí ẹ̀yin náà kẹ́yìn náà kí ẹ yá dá wọn lóhùn padà ni kí ẹ sì jí àwọn èèyàn gbé láti lè jẹ́ kí ìjọba ṣe àwọn nǹkan tí ẹ bá ń fẹ́ wọ́n láwọn tí wọ́n kó yìí ni wọ́n pàṣẹ fáwọn ọmọ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ àti pé fún ìdí èyí ẹ ti tàpá sí abala 24 nínú ìwé òfin gbígbé sùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn tọdún 2022 tó sì ní ìjìyà ní ìpín kejì ìsọ̀rí kejì ní abala kejì. Àjọ DSS tó sọ nínú ìwé ẹ̀sùn náà pé àwọn afurasí wọ̀nyí wọ́n ṣekú pa èèyàn méjì Michael Oyedokun àti John Ọlálẹ́yẹ nípa gígé wọn lórí tó.